ẹ mọ ìtọ́jú mi jù tóbi lọ́bàdé pè mí jókòó lọ́gbọ̀njọ́ òru ní ìhòòhò ọmọlúàbí ó dẹ̀ sọ fún mi wípé òun á tọ́jú mi títí dọjọ́ alẹ́ ó lóun lòun máa bá mi ṣe bàbá òun yìí kalẹ̀ ṣé ọ̀ṣọ́ ó ń pìpì ẹ̀mí sílẹ̀ ni. ṣó bí aṣọ tí popsi ń wọ̀ gbẹ̀yìn tó bá lọ bọ́ sọ́wọ́ ọlọ́wọ́ wọ́n máa ń lò ní popsi àṣìṣe débi pé. ojú mélòó tẹ́ ẹ ti rú báyìí. plọ́ọ̀tì karùn-ún rèé. ẹ gbà owó kótó ronú owó kọ́ leléyìí. n tó mọ gbàlá tò ní lọ ònù. kí ni mo ṣe. torí pé àwọn tó lọ́ọ̀ níbi o ti wá lọ́hùn wọ́n ti gbowó orí rẹ̀ torí pé gbogbo sẹ́tọ̀ ọba ṣe àwọn tí ọmọ kéré rẹ̀ nù. aṣọ òkú àbúrò mi mo fẹ́ ká wà gbogbo ọ̀nà mo sì fẹ́ rí tí gbẹ̀yìn ọ̀bá kú lórí aṣọ òkú àbúrò mi kò pé bàbá mi kó ló bí mi bẹ́ẹ̀ wọ́n ìgbẹ̀yìn ó kú ọmọdé ilé wọn kú àgbàlẹ̀ wọn kú obìnrin ó kú ọkùnrin ó kú ọmọdé ó kú arúgbó kú ọmọ ìrìnsẹ̀ ló kú. ṣé rí aṣọ tí wọ́n fi gbé ọkọ mi wá tá a fi gbé débìbà nígbà tó kú mo ní mo fẹ́ gbà lọ. 2 hours kí o fi produce aṣọ tí dájú wa wọ̀ gbẹ̀yìn wá síbi if not o máa regret pé wá síbi. wọ́n báwo gbàdọ́ tí ẹ̀ máa gbowó àgbàdo lọ́wọ́ ẹ̀. ẹ tó bá jókòó ọkọ yín láàrin kọ. lọ́wọ́ ẹ̀ bá ẹ̀ bá lọ ẹ máa fọ́ yẹ. arákùnrin ká dijú ká ṣe bí ẹni ti kú ká lè mẹni tí fẹ́ràn ẹni. àjọ ń jẹ àjọ ń mu ìyẹn kì í ṣe ìfẹ́ ọwọ́ epo ni aráyé ń bá ní lá ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn ni kì í bá ní láti ẹ̀jẹ̀. gbogbo àwọn èèyàn tẹ́ ẹ̀ rí tó ń gun ọkọ̀ ńláńlá tí wọ́n ń kọ́ ilé ńláńlá ìsàlẹ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń wò yẹn ó lẹ́gbẹ̀ẹ́. òkú kò wá lè wọlé kánná wá ojú lára ẹ̀ tí ò bá lójú ẹjẹ́ kan ti mọ̀ omi òkú gan ẹ̀mí ṣọ̀kẹ́ tọ́jú ẹ̀. no ìkàlẹ̀ ṣe o. kí ni bá ṣe òkú ṣe ẹdìẹ tó ti kú lásán mi ì lè kó ìyẹ́ adìẹ wà nàgùn ìyá rẹ̀ ló ní kàmú.